afurasí aláboyún kan tó jẹ́ akẹ́kọ̀ọ́bìnrin fásitì Uniport ó mà dáná sun ọ̀rẹ́kùnrin rẹ̀ ọlọ́pàá ti bẹ̀rẹ̀ ìwádìí báyìí. iléeṣẹ́ ọlọ́pàá ìpínlẹ̀ Rivers ó ti bẹ̀rẹ̀ ìwádìí lórí ìṣẹ̀lẹ̀ ìjàmbá náà kan tó má gbẹ̀mí ọ̀dọ́mọkùnrin kan tí wọ́n pe orúkọ rẹ̀ ní Sunday Amadi lágbègbè Choba ní ìpínlẹ̀ Rivers. ìyàlẹ́nu mà ló jẹ́ o fún ọ̀pọ̀ àwọn èèyàn nígbà tí wọ́n gbọ́ pé Amadi ẹni ọdún mọ́kàndínlọ́gbọ̀n ó mà ti jẹ́ Ọlọ́run nípè lẹ́yìn tí afurasí ọ̀rẹ́bìnrin rẹ̀ kan tó mà sọ iná sí lára o. ìbátan ọ̀rẹ́bìnrin náà ó mà báwọn oníròyìn sọ̀rọ̀ pé ìṣẹ̀lẹ̀ wọn mà rí ó mà wáyé o lópògbónà Ogbogoro ní Choba lágbègbè ọgbà ilé ẹ̀kọ́ fáyítì Uniport. ó wá jẹ́ kó di mímọ̀ ó ní ohun tí a mọ̀ gbọ́ ni wípé iná mà jó ọ̀rẹ́bìnrin náà níbi ìṣẹ̀lẹ̀ ọ̀hún. gẹ́gẹ́ bí nǹkan tí a gbọ́ ọmọbìnrin náà mà jáde ní ọjọ́ tí ìṣẹ̀lẹ̀ ọ̀hún tó mà ṣẹlẹ̀ mà ní láti lọ ra nǹkan o. nígbà tí ó sì padà sílé ń ló mà rí wípé iná àbẹ́là ó ti wà ní títàn sílẹ̀. ó yà á lẹ́nu torí ó lóun kò mọ̀ tán àbẹ́là kí òun tó jáde bó tilẹ̀ jẹ́ wípé kò mọ̀ sí iná ẹ̀lẹ́tíríkì lásìkò náà. àmọ́ nígbà tó mà wọlé padà ìmọ̀ ló mà bá ọ̀rẹ́kùnrin rẹ̀ tẹ́lẹ̀ nínú ilé o pẹ̀lú epo bẹntiróòlù nínú gálọ́ọ̀nù. ìbátan ọmọbìnrin náà ó wá sọ wípé ọ̀rẹ́kùnrin yìí àti ọmọbìnrin náà wọ́n mà ti pínyà tẹ́lẹ̀. ó sì ti sọ fún ọmọkùnrin náà wípé kí ó má ṣe pé òun mà kó sì jìnnà rere o síbikíbi tí òun bá wà. àmọ́ ọ̀rẹ́kùnrin náà kò mà gbọ́ níṣe ló ń bẹ ọmọbìnrin yìí. báyìí ó ní wọ́n bẹ̀rẹ̀ sí ní tàùn síra wọn. nígbà tí ọmọbìnrin náà fẹ́ jáde ó ní epo tó wà nínú gálọ́ọ̀nù yìí ó mà ló mà dànù tí ó sì gbaná o láti bí iná náà ń ló ti ràn mọ́ àbẹ́là tó jẹ́ pé iná wá fẹjú kẹ́kẹ́kẹ́ o. báyìí ni iná ọ̀hún ó mà ló mà ṣe bo àwọn méjèèjì. ó gbìyànjú láti sá kúrò nínú yàrá ṣùgbọ́n iná mà ti ń jó ara rẹ̀. alábàágbé rẹ̀ kan ó mà ló mà pè lórí fóònù wípé kí wọ́n máa bọ̀ wálé o iná mà ti ń jó. onílẹ̀yìn náà ń lòun mà sáré wá o láti abúlé tí àwọn sì gbé wọn lọ sí ilé ìwòsàn fún ìtọ́jú tó péye. àmọ́ wọ́n ló mà ṣe ni láàánú wípé ọmọkùnrin náà ó pàdánù ẹ̀mí rẹ̀ torí iná ti jó kọjá àlà. bákan náà ni ọ̀rẹ́bìnrin rẹ̀ ó wà ní ẹsẹ̀ kan ayé ẹsẹ̀ kan ọ̀run báyìí torí iná mà ti jó náà lára gan o. ìbátan ọ̀rẹ́bìnrin náà òun ló sọ bẹ́ẹ̀ fáwọn oníròyìn. agbẹnusọ iléeṣẹ́ ọlọ́pàá ìpínlẹ̀ Rivers SP Grace Iringekoko ó ti fìdí rẹ̀ múlẹ̀ pé ní ilé ìwòsàn ni ọ̀rẹ́kùnrin náà mà kú sí nígbàtí ọ̀rẹ́bìnrin rẹ̀ tó sì ń gba ìtọ́jú lọ́wọ́ o. iléeṣẹ́ ọlọ́pàá ni àwọn kò tí ì mọ ohun tó ṣokùnfà ìjàmbá iná ọ̀hún ṣùgbọ́n àwọn kan mà sọ wípé akẹ́kọ̀ọ́bìnrin náà tó wà ní ọdún kẹta lẹ́nu ẹ̀kọ́ rẹ̀ ní fásitì Uniport ó mà ló mà dáná sí ọ̀rẹ́kùnrin rẹ̀ lára o. iléeṣẹ́ ọlọ́pàá ni ìwádìí mà ṣe ń lọ lọ́wọ́ báyìí lórí ìṣẹ̀lẹ̀ náà nígbà tí wọ́n sì ń gbàdúrà pé kí ọmọbìnrin yìí kó má gbádùn kí ó lè ṣàlàyé nǹkan tó ṣẹlẹ̀ gan o torí ó mà fara ṣèṣe púpọ̀ níbi ìjàmbá náà ọ̀hún. iléeṣẹ́ ọlọ́pàá ni akẹ́kọ̀ọ́bìnrin yìí ó tún ti wà nínú oyún fún ọ̀rẹ́kùnrin rẹ̀ tó ti di olóògbé yìí. iléeṣẹ́ ọlọ́pàá ti rí akẹ́kọ̀ọ́bìnrin náà tó lóyún o níbi tó ti ń gba ìtọ́jú nílé ìwòsàn. ọjọ́ ti lọ lórí oyún ọmọbìnrin náà kò lè ṣàlàyé nǹkan kan lásìkò yìí nítorí pé ó ti ṣèṣe púpọ̀ lára gan. àmọ́ yóò ṣàlàyé fún wa o bí nǹkan ṣe ṣẹlẹ̀ gan tó bá ti padà gbádùn. agbẹnusọ ọlọ́pàá òun ló sọ bẹ́ẹ̀. kọ́lọ́run ọba Elédùmarè kó ṣàánú ìdí ayé má jẹ́ ó mú wa o. àdúrà gba olówó Tóyìn ló ń kàròyìn sí létí o láti kàn ní Ẹ̀yà Yorùbá World TV. bẹ́ẹ̀ ṣé ń wò wá ẹ máa bá wa like ẹ máa share ẹ máa comment ẹ má tún gbàgbé láti bá wa subscribe sórí YouTube channel wa kẹ́ wá bá wa tẹ notification bell láti lè máa máa wo ètò wa lọ́kọ̀ọ́jọ̀kan tó bá ti gorí ìkànnì yìí. a kú iṣẹ́ tàná àdẹ̀kù múra iṣẹ́ tòní Ọlọ́run bá rí yóò fi àánú wèmí àti yín rí o.